àìrọ́mọ bí ẹ má fi kó ayé lọ́rùn. Ìwọ tó ní ẹ̀dà, oní ṣọ́búrò, oní fibroid, ìjú, oní oríṣiríṣi àìsàn lára. Wà á gbé ìyálé mọ́mí ẹ ló ń ṣe é. Ìyálé mọ́mí ẹ ráyè tiẹ̀ wọ́n ló ń ṣe ra. Lẹ́nu obìnrin tó bá ti mọ oyún ṣẹ́ kíyè sára. Oyún ṣíṣẹ́ máa ń fa dámẹ́jì inú obìnrin ni. Oyún ṣíṣẹ́ ó máa ń jẹ́ kí ènìyàn sọ ọmọ nù. O ò mọ iye tó kọ. Tó bá ti bẹ̀rẹ̀ sí í ṣe 1, 2, 3. Àwọn ìṣẹ̀dá kan wà nínú ìràwọ̀ àwọn ọmọ July wọn kì í ṣẹ́yún. Ó gbà nínú ìràwọ̀ wọn ní orí ọ̀fẹ́. Tó bá lè ṣẹ́ oyún àkọ́kọ́ ṣẹ́yún wọn láyé, orí ọ̀fẹ́ ló fi rọ́mọ bí. Mo ń sọ fún ẹ. So ìwọ tó mọ ibi títí ẹ dojúkọ wàá ṣe ẹlòmíì ṣe tó mú jẹ o, ṣùgbọ́n ìdáta yẹ kọ́lá dáká yìí kọjọ jáde nínú kan ní ọjọ́ kan ṣoṣo. So wà nínú ẹ̀mí tó bá jẹ́ pé àìrọ́mọ bíi tiẹ̀ bá jẹ́ pé àìsàn ni àyè wà, kò sí àìsàn tí Ọlọ́run ò ní wòsàn. Àìrọ́mọ bíi tiẹ̀ tó bá jẹ́ pé ogun àfọwọ́fà ni àdúrà náà ló máa dà lórí ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run ẹ̀ máa ṣàánú fún ẹ. Ẹgbẹ́ àìrọ́mọ bíi tiẹ̀ tó bá jẹ́ pé nípasẹ̀ ogun náà ni mo yẹ sọ yẹn bí wọ́n fogun jà ẹni, kò sí ní ogun tí Ọlọ́run ò lè borí. Ìwọ ni kò bá fi ẹ̀mí ìbẹ̀rù kún, tó bá ti yọ ẹ̀mí ìbẹ̀rù kúrò, kò síbi tó ń lọ láyé tó nílé. Wà á kàn gbà nínú ẹ̀mí, jẹ́ kí Ọlọ́run rí ilẹ̀ yí ẹ̀ kọjá. Má gbàdúrà kó sì máa ṣọ́ra, má bẹ̀ bá tọmọlàkejì jẹ́, nítorí pé ohun tí èmi tó bá ṣe ọ̀la máa sọ. Bẹ́ẹ̀ni, ọ̀la máa sọ. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ kan fẹ́ gẹ́gẹ́ bí àmọ̀ràn látọ̀dọ̀ mi sí ọ̀dọ̀ ẹ̀. Wọ́n fi Ọlọ́run bẹ́ẹ̀ má máa sọ gbogbo ìgbésí ayé ẹ fún àwọn wòlíì. Ìmọ̀ràn ni o, tó bá dẹ̀ mú ló máa dára. Ẹ̀mí ìbẹ̀rù, ẹ̀mí tó bá yẹ kí ènìyàn sọ ògo nù ni. Ẹlòmíì máa rí ayán nínú ilé lásán, ó máa sá lọ. Àwọn àti olùṣọ́, mo rí ayán mẹ́ta wọ́n tẹ̀léra wọn. Ìyẹn signify pé ìyálé ìyá mi ó ti dé, ó ti kéròdé, ìwọ gangan ló máa padà ṣe ra ẹ̀. Ayán tó lọ jẹ́jẹ́ tiẹ̀, ó ń lọ ni. Tó yẹ kó dìde bẹ́ẹ̀ ni sọ pé kí a gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀, kí a kọjú ìjà sí èṣù, ó ló máa sá. Tó o bá ti lè gbàdúrà, ìbẹ̀rù máa wọ̀ ẹ́ lẹ́wù. Tó o bá ti lè jáde gbà kúrò lọ́wọ́ ogun, ìbẹ̀rù máa wọ̀ ẹ́ lẹ́wù. Ìbẹ̀rù máa ń fa ogun sínú ayé ènìyàn, ọkùnrin tàbí obìnrin. Ìbẹ̀rù máa ń fà á kí ènìyàn kó má lè lọ síbi tó yẹ kó lọ ní àsìkò. Ìbẹ̀rù máa ń fà á kí ọkùnrin kó má lè jẹ́ kó mọ̀ yìí pé ibi báyìí ni àṣeyọrí òun wà. Tẹ́lẹ̀ bá ti dáwọ́ lé nǹkan láàrin sáà kan tí ó bá ti já sógo ti wò ó pé ó ti sọ̀rọ̀ ní failure. Ìwọ kan ló máa ṣe mechanic, wàá ṣe ìwáyà, wàá ṣe panel, wàá ṣe gbégbé, wàá ṣe ilé, wàá ṣe tọ̀hún, ó nílẹ̀. Ẹlòmíì ìjọ tó ti gba ṣọ́ọ̀bù kò sí kan tí ó ti tà ní. Pé taṣọ ọmọdé, àtàtàgbà, àtàbàtà, àtàsweet, àtọ̀mí, àtàbíọ̀tà, bọ́tù gbogbo nǹkan ló tà. When you wound yourself, ó nílẹ̀. Gbá nǹkan kan mú kó fi akíkanjú kó fi tì í. Mú nǹkan, grab something and walk towards it. Leave the spirit of fear. Jẹ́ kí Ọlọ́run rìn láyé rẹ. Tó bá ti lè bẹ̀rù jù, odò tí ò tójú odò máa gbé ẹ lọ. Tó bá ti lè bẹ̀rù jù, ẹ tí ò yẹ kó fún ẹ lóúnjẹ lójú àná ó máa fún ẹ. Tó bá ti lè bẹ̀rù jù, ẹ tí ò yẹ kó rí ẹfín ó máa rí ẹfín. Tó bá ti lè bẹ̀rù jù, ò ní lè withstand àwọn sọ́ọ̀bù tó bá dé. Ìbẹ̀rù ẹ̀mí burúkú ni. Ìbẹ̀rù máa ń jẹ́ kí ológo nílẹ̀ ìgbé olófo. Tó bá ti ń bẹ̀rù, kò sí rògbò tó lè ní, wọ́n máa ń yẹ pẹrẹ ẹ̀mọ́ ẹ lọ́wọ́ ni. Torí ẹ̀mí ìbẹ̀rù yẹn ló máa ń dàrẹ́tì ayé ẹ̀. Tí n bá lọ báyìí, ṣọ́ máa fún mi ni. Ìwọ kan sí lọ́nà. Wọn ò wí síbẹ̀ kan kú síbẹ̀ ní Yorùbá sọ. Tó bá lọ, tó bá fún ẹ, wọn ò lè pa ẹ pátápátá wá ní àlè fún ẹ o. Máa lọ kó padà wá, kó gbá kó jíjà. Yes, ṣùgbọ́n torí bí o ti wá dáwọ́ rẹ̀ kò yọrí sí rere, o ti rò pé life end. Life ò tí end, life continue. Ayé ń lọ títí nì. Ìwọ́n tí wọ́n ṣe, tó bá fẹ́ bí ọ̀pàdé ń bẹ̀, ẹ tó bá ní ẹ̀mí ìgboyà, ó máa ṣe, ó dẹ̀ máa sọ sí jù lórí ẹ̀. Ìwọ ló ń bẹ̀rù, ògo rẹ̀ dára púpọ̀, ṣùgbọ́n fi ẹ̀mí ìbẹ̀rù kò fi bú. Ìbẹ̀rù ó máa ń pa ògo mọ́yàn lára ni. Ìbẹ̀rù ó máa ń sọ olóríire di olórí burúkú ni.
ìbẹ̀rù ó máa jẹ́ kí ògo ènìyàn kó yẹpẹrẹ ni, ìbẹ̀rù ó máa sọ ẹ̀gbọ́n di àbúrò ni, ìbẹ̀rù ó máa sọ àkọ́bí di àbíkẹ́yìn. Wà nínú ẹ̀mí, má jẹ́ kí ìbẹ̀rù bá yí ẹ jẹ́, torí ogun tí ìbẹ̀rù bá fà sínú ayé ẹ ní ọdún kan ó sì lè máa lọ ní ọdún 12 kó bá ti kúrò mẹ́. Yes, ẹ̀rọ tó ẹgbọ́n ní kankan tó máa rántí, ẹ̀mí náà ló sọ fún mi báyìí pé ń sọ̀rọ̀ yìí, tó bá ti rántí kíní yẹn ẹ̀mí yẹn máa já ẹ láyà gbígbì, lọ fi bú. Tó o bá fi bú ò lè tẹ̀síwájú. Kò ń ṣe ní àná tàbí èní ní obìnrin àti ọkùnrin tí ń jọ ṣàṣepọ̀ tí ò kí ń wọ́ọ̀kì mọ́, má para ẹ̀ tó ní gbogbo ọkùnrin fi ẹlẹ̀, wọ́n má bẹ̀rù, wọ́n má gbọ̀n, wọ́n má gbọ̀n, má gbọ̀n. Dúró lórí ẹsẹ̀, dúró ti Ọlọ́run, tí ẹ̀mí ìbẹ̀rù bú. Wọ́n rí ènìyàn tó ń ṣe ayé ẹ̀ tó jẹ̀ rí ṣe, tí àwọn tó tún rò pé àwọn fílẹ̀ lánàá wọ́n máa padà wá bá lókè ni. Tó bá ti bẹ̀rù, ẹ tó fi ẹlẹ̀ lánàá ó máa tọrọ jẹ lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n tó bá bẹ̀rù, ẹ tó fi ẹlẹ̀ tó lọ ń padà pọ̀ wá báyìí. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ní ayé kàtígórì by kàtígórì ni. Mo sọ nínú fídíò kan tí mo sọ pé ṣé o mọ̀ wípé ìwọ tó ní ògo wọ́n máa ń fi àwọn kankan pamọ́ fún ẹni. Ẹni tó ní ògo tó ní pákéjì mọ́ ògo tó ní, tó bá ṣe é tán àwọn ènìyàn máa lanu. Ṣùgbọ́n àwọn tó ní ògo tó ní ẹ̀mí ìbẹ̀rù wọ́n máa useless ògo ẹ̀yẹ mọ́ ẹ lọ́wọ́ ni. Ṣùgbọ́n alákíkanjú òun ni ògo, òun ló máa ń wárí. Kẹ́kì sọ kíní kan fún ẹ, ọ̀rẹ́ ẹ ti méèkì ẹ lánàá, kò sọ pé o lè méèkì ẹ lẹ́yìn o. Sórí ọ̀rẹ́ ẹ tó ní mọ́tò fófó yẹn, ó kẹ́rù sínú ẹ̀ ó kú, ó wá bẹ̀rẹ̀ sí ní lọ. Ẹjọ́ bẹ̀rẹ̀ ẹ̀jọ̀ láti ìlú Ìbàdàn sí ìlú Èkó, ẹ̀yin méjèèjì jọ sa ẹ̀ èjè ni o. Ó mọ̀ pé fófó yẹn máa yára gan, ó máa sáré fún kó tó mọ̀ kan tó ṣẹlẹ̀. Ó ti dé ìlú Èkó, ó ti jẹ́ èrò sílẹ̀, ó ṣojú fún mi ẹ̀ tí ò rí kankan. Ìwọ tó gbé tírélà bọ̀, má gbàgbé pé tírélà ló ń gbé bọ̀ o. Tó bá dọ̀nà, wàá ní àwọn kan máa disturb rẹ, o lè fẹ́ overtake kí mọ́tò wà lẹ́gbẹ̀ẹ́, o lè má lè tètè dé ìrìn àjò yẹn, ṣùgbọ́n mo dé ṣọ́ọ̀kì yẹn, tó bá bá fi gbé ẹrù tírélà délẹ̀ tó já sílẹ̀, onímọ̀ máa sá o. Ẹ̀mí ògo nìyẹn. Yes, abẹ́ ẹ̀ tí ògo rẹ pamọ́ ni, kí ibi kó má bàa bà. Ṣùgbọ́n wá wá ní ẹ̀mí ìbẹ̀rù, wá lè jìnnà sí ògo yẹn, kó lè jẹ́ kó rí ẹ̀rù inú tírélà já o. Tó bá bẹ̀rù lọ́nà, o lè dé mọ̀wé ìbàfò kí tírélà takú. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n tó bá ní ẹ̀mí ìgboyà, tó bá dé destination rẹ̀, tẹ́jọ́ já ẹ̀rù sílẹ̀ ní òjòdú bága, wọ́n máa kí ẹnìkan kó ríre ju ẹnìkan lọ. Bẹ́ẹ̀ ní ìgboyà nìyẹn, wọ́n bẹ̀rẹ̀ tẹ̀síwájú. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, ọmọ bíbí ó ṣe pàtàkì, ṣùgbọ́n ẹ̀mí ìbẹ̀rù ó máa ń fa pé kí ènìyàn má rọ ọmọ bí. Bẹ́ẹ̀ni, ẹni tó bá ń wojú Olúwa fún ọmọ, oríṣiríṣi ọ̀nà ló bá ń fà lẹ́mí ẹlẹ́tùtù. Number 1, àìsàn ara máa ń fà. Mo ti sọ fún ẹ, má máa fi ọ̀rọ̀ ẹ kó àjẹ́ lọ́rùn mọ́. Ìwọ ni kò gbé ìgbésẹ̀ ìgbàgbọ́. Kò sí àjẹ́ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ rèé nìyí sí tí ò ti rèé nìrí o. Bẹ́ẹ̀ni, so ìwọ fúnra ẹ ní kó ríra ẹ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé o fẹ́ ṣe rere láyé, o fẹ́ bímọ, o fẹ́ ṣògo, o fẹ́ ní àlùbáríkà, o fẹ́ yáre, o fẹ́ kí ọmọ náà gan kó tún yáre, o ní ìdí àdúrà, ó lè ní ìdí ìtọ́ni. Jẹ́ sọ fún ẹ, ohunkóhun tó lè kó fa àìrọ́mọbí nínú ayé ẹ, ohun tó bá ṣe ni wípé wá fi àdúrà sí i. Yes, mo sọ fún yín lọ́jọ́ kan, mo sọ pé ẹni wọ́n fẹ́ pé iyọ̀ 50 naira ó ní ṣẹ́gun sí ogun ayé ẹ, ṣùgbọ́n kò ní rí. Jẹ́ sọ fún ẹ ní kan tí spiritual jẹ́. Sórí, nígbà tí odò bá dá sí ìkorò, wọ́n lè sọ fún wọn ní ìdíjà pé lọ sí odò yẹn o, kò sọ pé ìwọ odò yìí o, má sùn ìkorò mọ́ o, kó má dẹ̀ sún mọ́, ó possible. Yes, wọ́n ní kó buyọ̀ sínú àwọn kòtò, kó lọ fi sí orísun odò náà pé kò ní sùn ìkorò mọ́. Do you know the spiritual that is there? That iyọ̀ nínú àwọn kòtò ò ní spiritual. Ó fi sí, ó dẹ̀ ṣe kíni, má ra gbọ́rọ̀ Olúwa, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe kíni, ó bẹ̀rẹ̀ sí sún àdó. Yes. Number 2, tí Jésù Kristi tí kò bá rí omi, ẹ̀wọ̀n pé possible kó má lè sọ omi ní ọtí wáìnì, ṣé rí omi tó ń pọ̀ sínú kòkò yẹn, ó ní spiritual. Àṣẹ tó fi lé, ó ní ògo tó jáde ńbẹ̀. Bẹ́ẹ̀ni, tó bá ṣe gba Ọlọ́run gbọ́ sí, tó ṣe súnmọ́, ló máa jèrè Ọlọ́run sí. Má fi àìrọ́mọ bí ẹ má fi kó ayé lọ́rùn. Ìwọ tó ní ẹ̀dà, oníṣọ́búrò, oní fibroid, ìjú, oní oríṣiríṣi àìsàn lára, wà á gbé ìyálẹ́mọ́mí ẹ ló ń ṣe é, ìyálẹ́mọ́mí ẹ ráyè tiẹ̀ wọ́n ló ń ṣe ra.
lẹ́nu obìnrin tó bá ti mọ oyún ṣẹ́ kíyè sára. Oyún ṣíṣẹ́ máa ń fa dámẹ́jì inú obìnrin ni. Oyún ṣíṣẹ́ ó máa ń jẹ́ kí ènìyàn sọ ọmọ nù. O ò mọ iye tó kọ tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe 1 2 3. Àwọn ìṣẹ̀dá kan wà nínú ìràwọ̀ àwọn ọmọ July wọn kì í ṣẹ́yún. Ó wà nínú ìràwọ̀ wọn ní orí ọ̀fẹ́ tó bá lè ṣẹ́ oyún àkọ́kọ́ ṣẹ́yún wọn láyé. Orí ọ̀fẹ́ ló fi rán ọmọ bí. Mo ń sọ fún ẹ. So ìwọ tó mọ ibi títí ẹ dojúkọ wàá máa ṣe ẹlòmíì ṣe tó mú jẹ o ṣùgbọ́n ìdáta yẹ kọ́lá dáká yìí kọjọ jáde nínú kan ní ọjọ́ kan ṣoṣo. So wà nínú ẹ̀mí tó bá jẹ́ pé àìrọ́ ọmọ bíi tiẹ̀ bá jẹ́ pé àìsàn ni àyè wà kò sí àìsàn tí Ọlọ́run ò ní wòsàn. Àìrọ́ ọmọ bíi tiẹ̀ tó bá jẹ́ pé ogun àfọwọ́fà ni àdúrà náà ló máa dà lórí ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run ẹ̀ máa ṣàánú fún ẹ. Ẹgbẹ́ àìrọ́ ọmọ bíi tiẹ̀ tó bá jẹ́ pé nípasẹ̀ ogun náà ni mo yẹ sọ yẹn bí wọ́n fogun jà ẹni kò sí ní ogun tí Ọlọ́run ò lè borí. Ìwọ ni kò má fi ẹ̀mí ìbẹ̀rù kún. Tó bá ti yọ ẹ̀mí ìbẹ̀rù kúrò kò síbi tó ń lọ láyé tó nílé. Wàá kàn gbà nínú ẹ̀mí jẹ́ kí Ọlọ́run nílẹ̀ ayé ẹ̀ kọjá. Má gbàdúrà kó sì máa ṣọ́ra. Má bẹ̀ bá tọmọlàkejì jẹ́ nítorí pé ohun tí èmi tó bá ṣe ọ̀la máa sọ. Bẹ́ẹ̀ni ọ̀la máa sọ. Tẹ́gbẹ́ fẹ́ sọ̀rọ̀ kan fẹ́ gẹ́gẹ́ bí àmọ̀ràn látọ̀dọ̀ mi sí ọ̀dọ̀ ẹ̀. Mo fi Ọlọ́run bẹ̀ẹ́ má máa sọ gbogbo ìgbésí ayé ẹ fún àwọn wòlíì. Ìmọ̀ràn ni o tó bá dẹ̀ mú ló máa dára. Ó máa wà ẹnìkan ríran kan ó lálà kan. Ẹni tó súnmọ́ mi dáadáa ni. Ó wá sọ fún mi pé ní yí ẹ̀ báyìí àlá báyìí lòun la rán báyìí lòun rí. Mo wá sọ fún wípé ní àsìkò yẹn ta ló sọ ìran yẹn fún. Wọ́n á sọ pé wòlíì tó ń gbàdúrà fóun nìkan ló ń sọ fún. Wòlíì ní mission láti fẹ́. Wọ́n á sọ fún wòlíì pé wọ́n rí náà pé òun fẹ́ lágbájá. Èmi tó wá yẹ pé kọ́ ẹ́ kó rìnà pàdé lágbájá ló máa fẹ́ tàmẹ̀dò. Gbàgbé mi gbogbo ọ̀rọ̀ kọ́lé máa sọ bá máa jẹ́ kẹ́ni ẹ máa jò ní gbogbo ọ̀rọ̀ nínú tí a fọ ìrọ̀ sí. Àti kan nígbà yẹn lójú olùbẹ́gà ó ń wojú olúwa fún ọmọ. So gbogbo ibi tó bá ti wá ní ẹ máa sọ fún wípé ọwọ́ ìyá ẹ̀ ló wà ń bẹ̀, ọwọ́ ìyá ẹ̀ ló wà ń bẹ̀, ọwọ́ ìyá ẹ̀ ló wà ń bẹ̀. Ó wá di ọjọ́ kan ó wá ní pé tuntun gbàdúrà fún mi bí mo kéré tó ń gba ẹ̀ mo kéré dùn. Wọ́n gbàdúrà fún ọmọ wọn lálàá. Mo wá rí wípé kò kì í ṣe wípé màmá yẹn ń ṣe kinní yẹn láti sọ wípé kó má rọmọ bí. Ṣùgbọ́n nítorí pé màmá yẹn ti mú lọ sílé wòlíì rí. Wòlíì yẹn ó ti fi àti yẹn dá májẹ̀mú fún wòlíì wípé nígbà tó bá di àsìkò báyìí ẹni báyìí ló máa ṣe ọkọ fún. Kó tó di àsìkò tí ẹnìyẹn tí àti yẹn dàgbà wòlíì ti kú. Wòlíì ti ṣaláìsí. Ṣẹ́tìrí ọ̀rọ̀ sísọ ó fi ọ̀rọ̀ ọmọ ẹ̀ bá wòlíì ṣeré. Ẹ bá wòlíì ẹ̀ oníṣẹ́ jẹ́ kó dàgbà tó bá dàgbà yìí náà ló máa fẹ́. Wọ́n dẹ̀ sáyẹ́nsì fún. Nípa ọ̀rọ̀ sísọ wà nínú ẹ̀mí. Kẹ́kọ̀ọ́ bí tó lóyún sínú ó ti pè yá ẹ̀ ló má mi mo ti lóyún. Ẹ̀ ló ọ̀rẹ́ mi ó ti mo ti yọ ọba pregnant. Ó ń ṣera ẹ̀ oyún máa tóṣù méjì àtóṣù mẹ́ta àwọlẹ̀ rà. Wà nínú ẹ̀mí. Má máa fi ọ̀rọ̀ ẹ lọ́gbọ̀n ènìyàn tó bá ti rí. Kó lè ṣe kí ni kó lè ṣe rere. Kò ń ṣe àti ṣe rere ló lera fún ẹ̀jú tó bẹ́ẹ̀ lọ bí kò ṣe wípé àti gbé ìgbésẹ̀ yìí rẹ̀. To take a step of faith láti ní ìgbésẹ̀ síbi tó ń lọ òun ló need. Tó bá ti rí ìgbésẹ̀ yẹn láti gbé nílẹ̀ tó bá ti gbé tó bá ti ń já sí ògo ní ẹ̀mí ìkórè ní ìjàmù. Ọmọ kan pè mí lánàá ó ní mọ́ni mo ní máa ó ní mo rí ìkọ̀kan nígbà tẹ gbàdúrà fún mi ní ìjẹta ẹ̀ mo wá ní màá lánàá ó ní mo wá
fún ó ní onímọ̀ ní tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí mo sọ pé bẹ́ẹ̀ ló ti wrong. ẹlòmíì ìṣẹ̀dá mi ò kì í yorí ọ̀rẹ́ ṣùgbọ́n wàá máa fẹjọ́ ẹ wàá máa fi lọ ọ̀rẹ́ ẹ ṣé àmọ̀ pé ẹni tó bí ènìyàn nínú máa ń ṣe ìlú mi kò sẹ́ni tí èṣù ò lè lò láti gbàbọ̀dẹ̀ fún ènìyàn. ìwà ni kò wà nínú ẹ̀mí má sọ̀rọ̀ ẹ lọ́mọ́ má jẹ́ káyé bẹ́ẹ̀ yé sí nǹkan tó ṣe ẹlòmíì nǹkan kékeré ni wàá wá fẹ́ lójú fúnra ẹ wàá máa rojọ́ káàkiri wà nínú ẹ̀mí pẹ̀lú láìfù ẹ ohun tí mo ń sọ fún ẹ lẹ́nu bí ẹ̀rọ náà ṣe ń gbé fún bẹ́ẹ̀ mo ń sọ fún ẹ tó bá dẹ̀ mo lò ó máa ṣe ẹ́ láǹfààní ọlọ́run á dẹ̀ gbà fún ẹ ní orúkọ bàbá bá ti ẹ̀mí mímọ́ ò ní kú sọ́nà bí èéfín gbogbo ẹ̀mí ìbẹ̀rù tí ayé fi ń jà ẹ́ lógun ọlọ́run á bá mi fòpin sí tàbá lè dákẹ́dá tó dúró gẹ́gẹ́ bí aláòká lórí ògùn ayé rẹ lórúkọ Jésù Kristi ó máa jẹ̀bi ìwọ́sáyé wọ́n fúnra ara ẹ̀ gan wòlíì ní ẹ láyé ẹ mo ti ń sọ lọ́wọ́ àwọn fídíò mi wàá mọ ìrìn àjò tó lè ní wòlíì ara ẹ tó lè máa gbàdúrà fúnra ẹ tọ́lọ́run dẹ̀ máa gbọ́ mi sọ fún ẹ ìtọ́nirẹ́ ní ìlọ́dọ̀ wòlíì ẹ bá mi wò ó báwo ni kì í ṣe ókè iṣẹ́ ọjọ́ mẹ́ta ló máa ṣe àdúrà báyìí la máa jọ gbà ikọ̀ báyìí ló máa ṣe tí wòlíì bá ti ṣe fún ẹ tán má fi ilẹ̀ pẹ̀lú wòlíì nìkan wọ́n fúnra rẹ̀ gan prayer point tán fún ẹ yẹn máa gba àdúrà lórí ẹ̀ kò sí anybody tó lè pè mí mo máa sọ fún ẹni wípé wá bí o ogun yìí ibi kọ́ mo fi dà ẹ́ o ìrànlọ́wọ́ mo fẹ́ ṣe o ṣùgbọ́n mo ò lè dájà ẹlẹ́rù ló máa ń kọ́fẹ́ ẹlẹ́rù ló máa ń gbé níbi tó ti wúwo ókè mọ́ ni mo ti gbọ́ ó yá kálẹ́ndà àdúrà ọjọ́ mẹ́ta láàrin ọjọ́ mẹ́ta ìkòsí kò ti lè wù kórí ọlọ́run á fi ara hàn wàá mọ ibi tó bá máa dojú àdúrà kọ always tí n bá ṣiṣẹ́ fún ẹ pẹ̀lú àdúrà ọjọ́ mẹ́ta tó bá rí revelation kan tuntun ṣe kò tiẹ̀ sí ni ó bá rí ọlọ́run jẹ́ kó rí wá burú láàrin ọjọ́ mẹ́ta yẹn wàá rí ìkọ̀kọ̀ tí wàá mọ̀ yìí pé ìkọ̀ tóbìnrin yìí sọ báyìí ni ìwọ ló máa ní ìtọ́ni yẹn á lè ṣiṣẹ́ tán ọlọ́run á lè ṣe kiri á lè gbogbo wà nínú ẹ̀mí bóyá wọ́n sí ẹ nínú ni o bóyá o ní low sperm count ni o bóyá o ní weekend ejaculation ni o bóyá ẹnìtì tó bá ní nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́mọdé ilé orí ọ̀fẹ́ ò lè pè mí màá fún ẹ ní ìtọ́ni lórí ẹ̀ májèlé tó lẹ́ kí n bẹ́ẹ̀ dá sí ni physically àbí spiritually má bẹ́ẹ̀ dá sí obìnrin mi náà tó gbé nǹkan tó ṣe lórí ọ̀rọ̀ ẹ̀yọ́ ọmọ bí ìtọ́ni lásán ló nìdí àwọn ìṣẹ̀dá ìmúbù mi wà pẹ́pẹ́ kò ń ṣe gbogbo wà lóye ẹ̀kọ́ máa ní fọ́ọ̀mù àgbà tó ní bá ti dúró sí wọn lára wàá fi àyè sí wàá fi gáàpù sí kó lè ráyè stand dáadáa tó bá lọ ṣe pẹ̀lú ẹ̀ tó lọ yí tiẹ̀ gidi pẹ̀lú ẹ̀ oyún yẹn lè jábọ́ so gbogbo ìtọ́ni yẹn ló gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń wojú Olúwa lórúkọ Jésù Kristi o ò ní yàgò ohun rere èmi náà ní yàgò ohun rere o ọkọ̀ ẹ̀ á balẹ̀ wàá ṣòwò Jésù Olúwa wa.